síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gba bẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù, bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Sista mi,
Báwo ni? Dáadáa mi mà. Pẹ̀lẹ́. Sísá mi in fact ẹ ti yàtọ̀ gan o. Abẹ́yìn náà kọ́ yìí. Ará Èkó ẹ wò sísá mi in fact bẹ́ẹ̀ ṣe lọ yẹn bá ti lọ yẹn. Ẹ wò mo sọ́fà gan-an. Ẹ mọ̀ mo dákọ́ ọmọkùnrin jí láàárọ̀ kó má rí bí kankan lọ. Sínú àá fi èjì kẹta bí wákì ń tẹ̀ jáde lọ o. Tí n bá tẹ̀ rí máa rí nísò àwọn tí mo máa rí kí n tẹ̀ máa fi jẹun. Ó ti ń wá ṣé káàkiri pé kí n tẹ̀ nínú kan ṣe o. Wọ́n gbà ní ìpàdé aláàmú. Nígbà tí ẹ̀ ń wo ìlú dúró sílẹ̀. Tọ́lẹ̀ fi ní owó oṣù tó tàn níbi náà. Bẹ́ẹ̀ ni jẹun. Ó sì dáná. At least bóyá ìwọ ló ní o àbí wọ́n gbà ẹ́ síbẹ̀ o àbí kíní kó ba lè dá náà ni. At least eléyìí náà máa jẹ́ kí wọn náà máa kúrò ní láàárọ̀ wá tún máa padà wá lálẹ́. Àwọn èèyàn ní máa fojú burúkú wò ẹ́ wọ́n lè sọ pé ọmọ onírànù ni ẹ́. Ó sì dá àbúrò mi pẹ̀lẹ́. Ó ga o. Kọ́lá ẹgbẹ́ Bọ́lájí ń kọ̀. Sábì ẹ̀gbọ́n Bọ́lájí lẹ pè bẹ́ẹ̀ lẹ́yìn fi dára lẹ̀ garaga. Báwo ṣe fẹ́ kí n tún pè wọ́n? Ẹ wò Sábì ẹ̀gbọ́n Bọ́lájí ń sọ wọn ti wà ń bẹ̀ gan o. Ẹ̀gbọ́n wọn ti ní owó lọ́wọ́ tó jẹ́ wípé in fact ẹ wò tẹ́ bá rí wọn ẹ máa sọ pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀. Olú àwọn tó pẹ́ Kọ́lá ẹ̀gbọ́n Bọ́lájí wọ́n ti yàtọ̀ ṣá. Mo sọ̀rọ̀ ẹ ti jẹ́ kí n parí ọ̀rọ̀ ẹ ń sọ pé ẹ̀gbọ́n Bọ́lájí o. Pé ẹ̀gbọ́n wa ti yàtọ̀ sí i inú mi ń dùn ní náà. Ẹ̀wọ̀n sẹ́yìn ìgbà tí mo ti bẹ̀rẹ̀ bísínẹ́sì ìsìn báyìí èmi náà ti mọ ní sókè about it fẹ́ pé tí n bá tẹ̀ ìlú owó kan máa lè fi bẹ̀rẹ̀ bóyá bíi 20,000 naira o náà tẹ̀ ní ìbẹ̀rẹ̀ òwú ẹ bá gbéra ọ̀dọ̀ Bọ́lájí mo ti ẹ̀ kò yí dáadáa ṣé wàá last time tí mo lọ yìí ẹ̀gbọ́n blast mi tó jẹ́ wípé. Kọ́lá àṣepé ìwà tó hù sí ẹ̀gbọ́n Bọ́lájí ò dáná fi ṣe bẹ́ẹ̀ fún ẹ yes ìwà tó hù sí wọn ò dáná fi kẹ̀yìn sí ẹ náà kí ló mí bá lẹ́gbẹ́ òṣèlú lè ràn ẹ́ lọ́wọ́ ó sọ pé wọ́n ti yàtọ̀ sí o dẹ̀ wá ń bí báyìí o dẹ̀ ní ìdí owó o lè lọ bá wọn kán help ẹ wá ń bá mi sọ àwọn ọ̀rọ̀ òṣì lẹ́nu o dẹ̀ ń sọ inú ẹ̀ dẹ̀ ń dùn. sísá mi àjòlẹ̀yìn wà àwa ìlà rí lè ní tí mo máa ń sọ fún yẹn gbà bẹ́ẹ̀ mi lè parọ́ náà ṣé ẹ believe mi mọ́ ni. ó dà dúró níbo ni ẹ̀gbọ́n wà gangan báyìí níbo ni wọ́n wà. Òṣogbo ni wọ́n wà. o gbọ́ nǹkan tó sọ nísìn o ní ẹ̀gbọ́n wà ní Òṣogbo ṣé kẹ́gbọ́n máa wá kówó láti Òṣogbo kó máa wá bá ẹ bíbáyìí kó máa kó fún ẹ ni. no sọ ṣé kó máa kó wá fún ẹ bíbáyìí o lè lọ síbẹ̀ kó lọ bá wọn kó sọ fún nǹkan tó fẹ́ wọ́n wà mí o wá ń sọ last time pàtẹ́ mi lọ ní last time ọdún 250 naira mi lè sọ́nsán ó lè ti ìgbésí ìbọ̀ tí a bá ní 250 lọ́wọ́ máa gbé mi débẹ̀. 250 máa gbé mi débẹ̀ nǹkan tí wọ́n máa ṣe ni pé sáré fún mi ní 250 nínú iṣẹ́ tó ti ṣe lénìí tí n bá ti lọ tí máa padà dé máa fún ẹ padà kí èmi ni mo mọ bí ó ṣe máa bá wọn sọ̀rọ̀ wọ́n máa dá mi lóhùn ṣe bẹ́ẹ̀ gbọ́ mi ni mo tú ọ̀sẹ̀ pẹ̀lú Bọ́lájí tó sáré fún mi ní 250 bẹ́ẹ̀ kí n sáré lọ lọ́wọ́ báyìí. àbí àṣà ẹlẹ́ẹ̀mẹ́ni sọ fún mi pé mo ní ìdúró pé bá tí mo wà mo sì mi mo ní kí n tún máa fi ní 250 owó olówó kí n tún mú kí n kó bẹ́yìn ẹ lọ bá bọ̀dá ẹgbà àwọn èèyàn má ṣàǹfààní. tí mo fẹ́ báyìí wá bó ṣe máa gé 20,000 naira náà ní àjọ ṣé nígbà ló fẹ́ wà títí ni. Kọ́lá tó bá sùn nísìnyí máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀. Kọ́lá o ò lè fún mi ní 250 ní iṣẹ́ tó ṣe léyìí kí n báyìí wá bó ṣe máa gé 20,000 naira. Ẹ̀yà nǹkan tí mo sọ náà ni ìwà tó òkú tí wọ́n tó ń fi pẹ̀lú náà ni ó wà lára ẹ̀ wọ́n ṣáà máa wọrí ṣojú gbọ́ máa ń ṣe fún ẹ. Ọlá ìyá tó jẹ ní orí láì ṣe bẹ́ẹ̀ èmi máa ń gbé ẹ̀ka ìṣẹ́ wọ́n ṣàṣe kí n sá. àtúntò sẹ́yìn. àsìkò ọjà yìí ọjà tuntun kò sọ́jà rárá. kódà èmi gan ọjà tí mò ń já ní ṣọ́ọ̀pù mi tó wà lókè mbẹ̀ yẹn lọ́pẹ́lọpẹ́ madam Jùmọ̀kẹ́ tán fún mi ṣéǹjì díẹ̀ láti fi kún owó ọjà yẹn kò sí owó lọ́wọ́ mi báyìí ṣùgbọ́n bóyá tó bá lè ní sùúrù díẹ̀ táwa náà bá ti tà máa fẹ́ ṣéǹjì díẹ̀ kó tiẹ̀ fi kún owó tó béèrè. ìyẹn madam Jùmọ̀kẹ́ kan náà. wà yìí ìwọ ò dá wọn mọ̀ ni ìyá aláàánú wa nìyẹn. ajá máa wá àmì wọ́n ti mú ní kí n wá rẹ fún náà nù. ó ṣe gan ọ̀rẹ́ mi wo ẹ̀kọ́ra dé ọwọ́ ìyá o. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o.
gé yìí ẹ dẹ̀ pé àwọn kọ́sọ́mà ti wá síbi jẹ́ tàwọn náà gbọ́dọ̀ supply àwọn ọlọ́run igi yẹn lọ́la kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ tí gé gbogbo àwọn igi yẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé machine ló ní fault látàárọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìdí machine yẹn náà la wà ń sìn a tún ti kọ́ engineer tó máa ń bá wa ṣe machine kó wá bá wa ṣe machine yẹn àti ìrí látàárọ̀ ń sìn ó tún kọ̀ wá pé ní gòsò ló ṣẹlẹ̀ lójú ọ̀nà tí jẹ́ kó ń dé sa ẹjọ́ má bínú sí wa sà nǹkan tó ṣẹlẹ̀ ní erípa tó rọ̀ ta tún yí sẹ́nu machine sí. ẹjọ́ òun náà là ń ṣe igi machine tó bàjẹ́ náà ni bá ti kejì mílẹ̀ ti pé ẹ tó máa tún engine ṣe tó dẹ̀ ti dé òun náà ni àṣà lè ṣe kíní àlè tí kíní láì ṣe pé ayígi sójú ẹ̀rọ. ẹ mọ̀ pé oníṣẹ́ ọwọ́ yẹn ẹlòmíì ọ̀rọ̀ ẹnu wọn kàn máa fọ̀rọ̀ ògùn mọ́lẹ̀ wá nǹkan ni yóò bá dé gbọ́kadà kẹ́ ẹ lọ sí ṣọ́ọ̀bù kẹ́ ẹ lọ gbé wá síbí. màá lọ bá ní workshop ẹ láti gbé wá kó wá ṣiṣẹ́ ọ̀yà àwòyá ẹ̀ wá nǹkan mi ṣe pápápájà rẹ̀ báwo ni báwo ni ká sọ ṣé kò sí darí ẹ o. kò sí sáà. yóò ló dé. kò tí pé tí mo dé náà mo ti délé mo wá bá Kọ́ládé. ṣé kò sí. mò ń kọjú lọ síbì kan. Bọ́lájí mo dé wá fún yín fún nǹkan kan ni o. kí ló rí mi fún sọ̀rọ̀. ẹ wo Bọ́lájí wàhálà wà gan-an. kí ló ṣẹlẹ̀ wàhálà wà. Bọ́lájí ẹ mọ̀ pé mo lọ sí Èkó níjọ́sí pé mo fẹ́ lọ wáṣẹ́ ìgbà tí mo dẹ̀dí náà kò sí nǹkan kan lọ́wọ́ mi mo ṣe dín náà ní Kọ́ládé náà ń ṣàlàyé àwọn nǹkan fún mi. ẹ sọ fún mi ní pàtó kí ló ṣẹlẹ̀. ok fine ó sọ pé òun ní ìdí owó díẹ̀ ni. òun nílò owó. mo dẹ̀ ní pé kí n wá bá ifá ara mi kí n ṣàlàyé fún yín bẹ́ẹ̀ máa lè ràn wá lọ́wọ́. ṣó mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ tí mo wà yìí owó pọ̀ lọ́wọ́ mi bùkátà dẹ̀ wà níwájú mi gidigidi gan báyìí tó ti gbọ́ owó pọ̀ lọ́wọ́ mi kò sí nǹkan kan tí mo lè ṣe báyìí tó ti gbọ́ mo dẹ̀ ń kánjú lọ síbi kan ẹ́ńjìn mi ló bàjẹ́ kalẹ̀ gbogbo ibi tó yẹ kọ́ ọmọ yìí ti là ní wọn ọ̀dà kalẹ̀ àwọn supplier mi àwọn customer wọn dẹ̀ ń bọ̀ wá lọ́la so nítorí èdè yìí a lè máa ra kò sáyè fún mi láti máa sọ̀rọ̀ yẹn báyìí tó ti gbọ́ kò sí nǹkan kan lọ́wọ́ mi báyìí. ẹ̀gbọ́n mi sọ pé kẹ́ fún mi nísìn ẹ kò sọ fún mi pé bóyá ìjọ tẹ bá ti lè. ẹ́ńjìn tó ní fọ́ọ̀tì ṣó ti mọ iye tí mo fẹ́ ná sí àní bùkátà wà níwájú mi ṣáà ní tan káfa ní tan ya ni kò sówó gbogbo tí mo yẹ sí ẹ́ńjìn yìí tó máa cost mi nísìnyí jọ báyìí mo tẹ̀ ń kánjú láti lọ bá ẹnjìnìá yẹn kó wá bá mi ṣe iṣẹ́. ẹ̀gbọ́n Bọ́lájí ẹ dúró náà ẹ lè ṣe báyìí sí mi náà ẹ rántí pé bàbá kan ló bí wa ni ẹ lè fẹ́lẹ̀ kí ìyá máa jẹ wá bẹ́ẹ̀ náà. nítorí ẹ̀ mo ní kí wá bá yín ṣé ẹ máa lówó báyìí máa ní gbogbo àwọn nǹkan tẹ́ ní àwọn èèyàn máa rí wa pé ìyá ń jẹ wá ń tà ní wọ́n máa bú wa ní. ó wá pàtó fún mi kọ́ nìyẹn. ẹ̀gbọ́n kì í ṣe bẹ́ẹ̀ o. ṣé à ń bá ní tan káfa ní nítan ya ni. ẹ̀gbọ́n kì í ṣe bẹ́ẹ̀ o. mo dẹ̀ ti sọ fún ẹ pé èmi náà ní bùkátà tí mo fẹ́ gbọ́ bí iná bá ń jó ni tó ń jọ́ ọmọ ẹni tá ẹni lákọ̀ọ́kọ́ gbọ̀n mu mo sórí lọ́wọ́ tí mo wà yìí mi ò tiẹ̀ láàyè mo ò ní time fún gbogbo nǹkan tó ń sọ yìí tó ti gbọ́ mi báyìí. ẹ̀gbọ́n ẹ dúró náà ẹ wá náà ẹ má bínú tẹ́ bá tẹ fẹ́ dá mi lóhùn nísìnyí ẹ fún mi lówó transport kí n máa padà lọ síbi tí mo ti ń bọ̀ torí mo ṣe ń bọ̀ mo lọ yá 250 tí mo fi débí báyìí ni kò tẹ̀ sí kankan lọ́wọ́ mi ṣé kí n ṣí pọ́ọ̀sì mi fún yín kò sí kankan bẹ̀rẹ̀ fún mi lókè máa lọ tẹ̀ bá ní. ó dàbẹ̀ ni pé kò lọ́rọ̀ gbọ́ mo ti sọ fún ẹ pé kò sí nǹkankan lọ́wọ́ àtọwọ́ ọkọ̀ kò sí nǹkankan lọ́wọ́ mi kò sí nǹkankan lọ́wọ́ mi kò lè sí nǹkan tí mo lè ṣe sí báyìí. ẹ̀gbọ́n ṣé fẹ́ kí n máa lọ fa bọ́ kí n tó rówó mọ́tò ni ẹ̀gbọ́n ẹ lọ. ọ̀rọ̀ tí Kọ́ládé sọ tí mi ò fẹ́ gbọ́ ṣe bóun ni ẹ̀gbọ́n Bọ́lájí níbo ni mo fẹ́ lọ báyìí. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye. Ọlọ́run mo mà dúpẹ́ o ẹ̀yin dẹ̀ lójú yín lára yín balẹ̀ báyìí lẹ́túndé talára ṣe fàájì Ọlọ́run ò ṣe o. sẹ́yìn náà ti wá rí i pé ìsinmi dà ẹ̀yin tó jẹ́ wípé àárọ̀ báyìí ẹ̀ ti lọ ó tún dalẹ́ pẹ́ tó dé ìyẹn ni pé tí ò bá rẹ̀ yín ẹ̀yin dúró lé àbí ìdówádá ká máa gbàdúrà kó rẹ̀ yín kó jàǹjàǹ ara ní fàbọ̀ sí ẹ máa sinmi o ẹ máa sinmi o. my dear kì í dẹ̀ ṣe bí mi o sórí ọ̀nà fún tó ń wò yìí ọ̀nà ọ̀run ní àdúgbò tó bá ti mọ̀ yàn la láti kékeré kódà bí èèyàn lówó èèyàn á sì tún máa ṣe ọ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn tó fún mi màá wá ààyè láti máa sinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ṣe Olúwa wà pẹ̀lú ẹ̀. àmì àmọ̀ wípé ọ̀nà fún ọ̀nà ọ̀run. Atorilaye o tó bá lọ síwájú
àtúndò sẹ́yìn ni Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Ìjọ Tinubu bá bí Yorùbá ní kó fún ara rẹ̀ ta. Omi wo ìjọ tí ọmọ kékeré bá sáré wọnú làbẹ́làbẹ́. Ẹ̀jẹ̀ ní ìlú. Awọ́láyé. Bàbá wà. Ọ̀gá ìlú. Orí. Iṣẹ́ rẹ ti parí láti bí ọjọ́ méje. Ṣùgbọ́n mo retí mo remú, n ò rí ọ. Ìbájẹ́pọ̀ wá ni àbá ti parí gbogbo ẹ̀ tán. Orí. Nǹkan kan tó wá dá sí ọ̀hún dúró ni pé a nílò akọ pẹ́pẹ́yẹ kan. Akọ pẹ́pẹ́yẹ tó yọ gbẹ̀gbẹ̀ lọ́rùn. Láì ṣètùtù ṣiṣẹ́ yìí. Ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ ọ̀hún lọ́ọ́ ta lórí iṣẹ́ yìí. Tó bá ti ta lé lọ́ọ́ bá bò mọ́lẹ̀. Owó dé, ọ̀la dé, kí wọn náà bẹ́gbẹ́pẹ́. Kọ́ ọmọ rìn kọ́ ọmọ yan láwùjọ lókù. Abọ́lájí, ojú bá ń lọ. Bàbá, ẹni tí n bá délé màá ra akọ pẹ́pẹ́yẹ tó yọ gẹ̀gẹ̀ lọ́rùn kí n ta ẹ̀jẹ̀ ẹ lé. Bàbá, owó nǹkan báyìí kò mọ́ mi lára. Mi wàá mọ̀ bóyá ẹ lè bá mi ṣe ètò ẹ̀ lọ́dọ̀ yín bí yìí. Iyekíye tó bá máa ná mi màá san fún yín kẹ́ bá mi ṣètò ẹ̀ lọ́dọ̀ yín bí. Sórí tó bá ní n bá ọ ṣe wọ́n bá ọ ṣe. Ṣùgbọ́n wọn ò mọye tí akọ pẹ́pẹ́yẹ lè jẹ́ mọ́ lásìkò yìí. Gbogbo nǹkan ti gbówó lérí. Wòmí wò etí wọn ó ṣe ni wípé àwọn máa wo á fún wọn lówó. Ṣùgbọ́n tí owó tó bá fi ilẹ̀ tí ọba ti ka tó bá ti dé ó ti mọ̀ pé ọ jẹ́ awo lówó nù. Ọ̀wá nílé gbà lọ́mọ lónìí o torí ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ tí mo rí ọ̀rọ̀ tó bá ti di ọjọ́ mẹ́ta ò tó la padà wá kó wá rí. Ọlọ́tún bàbá gbé bàbá. Ìwéwò Abọ́lájí rẹ̀. Ẹ pẹ́ fún wa o, àgbà yóò ní tọ́ lórílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń gbà mí ní gbogbo ìgbà tí bá wá sọ́dọ̀ yín ẹ̀rú mo lè máa fún yín ṣe. Ẹ ṣé bàbá o, dúpẹ́ lọ́wọ́ yín o. Yóò wáyé wọn náà yóò yí ọkùnrin yìí ẹ̀ torí wọ́n ní pípé ni wọ́n fi fàjọba nílé adó. Pípé ni wọ́n fògùn joyè ni rè. Pípé ni wọ́n fòdídẹrẹ́ jọba lóde. Odídẹrẹ́ ọmọ àtọ̀run làwọn agbégbá ajé gẹ́ngẹ́. Ẹ̀yin lẹ́lẹ́mọ̀ sọ́ọ̀nà tí gbégbá ọlá àfọlọ́kun. Abọ́lájí wọ́n ti gbégbá ọlá tiẹ̀ fún ọ. Kọ́ ọmọ yanyìn, kọ́ ọmọ mówó nú owó, kọ́ ọmọ mọ́lánú ọlá. Wo ọ máa jẹun lásìkò tó wù ọ́. Kò burú, kò jù bá nù Abọ́lájí. Ẹ ṣeun bàbá, ń tún yọjú sí ọ̀túnla ẹni wá lọ́túnla. Ẹ ṣeun bàbá o. Ìyá àbí Ajíbọ́lá ọmọ ẹdún ọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń pa máa tiẹ̀ lódì òdì. Ọmọ tí ìyẹn gbé ilé ìsíyà rẹ̀ jẹ́ pẹ́pẹ́ yìí ọ̀hún nígbà tí bá pàṣẹ tán kí n bá gbé sáàrin fún ọjọ́ mẹ́ta. Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. Báwo dẹ̀ ní ọjà kájú wá díẹ̀ lágbára ọjà tó wà lẹ́ àárọ̀ ìwà. Àwọn pílétọ̀ rẹ̀ ọ̀gbá ni wọn àṣìṣe ní kí ló dé. Wọ́n ń sáré lọ fún break ni wọ́n sáré lọ jẹun ni wọ́n sáré lọ. Sọ fún mi kí ló ń ṣẹlẹ̀. Ó mọ̀ wípé wọ́n ní iye kan alábàáwọn kò ju mẹ́ta lọ. Bẹ́ẹ̀ni. Tí èmi àjẹsì ti jọ wà nísìnyí ilẹ̀ ta sí àbí mo ń gbọ́ àwọn fìrìfìrì kan gbòòrò tèmi náà sì ń fojú ara mi rí díẹ̀díẹ̀ fẹ́fẹ́. Bọ́lájí ó kù díẹ̀ káàtó ronú o tó ṣe o. Òun sọ fún mi pé onímọ́tò lọkọ ẹ̀ kí lọkọ ẹ̀ fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni kí lọkọ ẹ̀ fẹ́ ṣe. Kí ni ẹni tó bá ní orí ìgúnnú ò dá kó ní tòun gbága kó gùnkè kó yẹ̀wò kó lọ tún ṣe. Ṣé ọkọ ẹ̀ Àlàbá ṣó fẹ́ sọ pé òun ò kì í bá ìyàwó ẹlòmíì lò pọ̀ ni. Bẹ́ẹ̀ni báwo tẹ́lẹ̀ mo ní kí n máa jẹ́ díẹ̀díẹ̀ ni o àmọ́ báyìí mo fẹ́ gba Jùmọ̀kẹ́ tọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ni Bọ́lájí kò dẹ̀ sí nǹkan tọ́kọ ẹ̀ máa fi mí ṣe. Bẹ́ẹ̀ni Bọ́lájí ó fẹ́ fẹ́ tán. Bẹ́ẹ̀ni
ó fẹ́ Jùmọ̀kẹ́ tán. màá fẹ́ tán. kí là ń sọ kí ló ń sọ. mo mọ̀ pé ìyàwó onímọ́tò ni kí lọ́kọ ẹ fẹ́ ṣe. kí lọ́kọ ẹ fẹ́ ṣe. wá jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ o. bí reluwé bá fi ọdún 3 rìn ẹ kú wájú ni ó máa kílẹ̀. kùkùté ò ṣe é mi o ẹni mi kùkùté ara ẹ̀ ló mì. bẹ́ẹ̀ ni Bọ́lájí adẹ̀ ti wá kí òjébó lóṣà lọ́wọ́ ó wá kú bá báńlá ìpòrí aláyẹ ẹni tí wàá bọ̀. òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ. Bọ́lájí ronú o tó ṣe o ronú o tó ṣe o ṣé o mọ̀ wípé nínú sọ wa yìí Madam Cash gbajúgbajà ló jẹ́ Madam Jùmọ̀kẹ́ gbajúgbajà ló jẹ́ ó wá jẹun ló fẹ́ rí fẹ́ kó o bọ́ sí gbòòrò kó o wáyàwó mi tó dáa tí ò tí ì bímọ rí. má jẹ́ ń wojú ẹ o ṣé wọ́n gbé àtijọ́ wa náà sọ yìí ó ti tó bí ijọ́ mélòó kan má jẹ́ ń wojú ẹ o àtọ̀wọ́n tó ń sọ ń gbòòrò àtiwọ́ tó ń fojú ara ẹ kókòkúkò má jẹ́ ń wojú ẹ o Fálànà rántí ẹ tara ẹni làárọ̀ tó bá fẹ́ jẹ́ kí n wojú ẹ má tún wá gbé mi jókòó máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí mọ́ o ṣé o gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún ẹ má jẹ́ ń wojú ẹ o. ọ̀rọ̀ yìí àbí mi. èyí gan ni o ọ̀rọ̀ yìí gan ni. ọ̀dà má bínú ọ̀rẹ́ mi o ti gbọ́. má bínú. Bọ́lájí ọkọ Jùmọ̀kẹ́ olóògbé tán àbí ó gbé pé Jùmọ̀kẹ́ tán àwa lọ sọ ọwọ́ ìyá má bínú o má bínú ọ̀rẹ́ mi o. Bọ́lájí yóò fẹ́ Jùmọ̀kẹ́. ẹ máa gbọ́ gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó ń bá mi sọ. ọmọ ìgá o. o lọkọ ẹ onímọ́tò kí lọkọ ẹ tó jó onímọ́tò fẹ́ fi mí ṣe èmi Bọ́lájí Abísógun kùkùté ẹ̀ bá ọ̀nà tí ń yẹ̀ bára oko àràbà tí ń bẹ lóko tí ń wó para ẹ̀ lé èmi ẹ̀ fúfú lẹ̀lẹ̀ tí ń dominú kó ní ẹ̀fun ìyẹn kan á máa fọwọ́ lálẹ̀ fún mi nílùú yìí mẹ́ta làwọn ò tó bẹ́ẹ̀. ọmọ ìjà kan wá bẹ̀rẹ̀ iṣẹ́ fún mi jáde ọkọ wa máa fi tẹ̀ dá mi dúró lẹ́yìn ìfẹ́. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Bọ́lájí mi ò wọ́n ọmọ aróra ń jẹ̀dú ọmọ atárúgbó sí lódò ọmọ bá fún wọn lépè wọn kì í ní láárí ọmọ ẹgbẹ́ ló kù sí odò yóò sì gbé ọ lọ. Bọ́lájí ọmọ lọ tíátíá díẹ̀ tí yóò sì á bu bí diwọ́. ọba o nípa ọ̀rọ̀ tí mo bá yín sọ níjọ́ tí mo wá kẹ́yìn nípa tọmọbìnrin kan tí mo ní mo fẹ́ máa fẹ́ ṣe wá rí ọmọbìnrin yìí ó lówó lọ́wọ́ bí ṣẹ̀kẹ̀ ṣe wá rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti ẹ̀ a kò tó ń ṣe wọléwọ̀de ṣùgbọ́n àmọ́ lọ́tẹ̀ yìí mo fẹ́ fẹ́ pátápátá mo fẹ́ jẹ́ kó wá sílé mi kó máa bá mi kájọ máa gbé ní tìgbé tọkọtaya àmọ́ ó wá ní ọmọkùnrin kan tó fẹ́ dàbẹ́ ni pé ó jẹ́ bí ìdíwọ́ láàrin èmi àti ẹ̀ mo fi wò pé n gbọ́dọ̀ nírú yín níkàlẹ̀ kí a máa jẹ mí torí ẹ̀ mo fi tọ́ yín wá bàbá o ẹjọ́ bẹ́ẹ̀ ṣe máa gbà mí bẹ́ẹ̀ ṣe máa ràn mí lọ́wọ́ nǹkan tí mo wá rí fún náà nìyẹn o. ògbòrè èmi ẹ̀sà ògbìn ará ògbòjò ọmọ agbé kéèyàn ikú ọ̀rẹ́ rùn mọ́ orí dorí àti láàkùn orílẹ̀ èdè wòmí wo Abọ́lájí ibi tó o bá ti lù báyìí ó ti lù sọ wá rí i kí wọ́n á sọ fún ọ bó o ṣe jìnnà sí mi ó dùn mí o. bàbá ẹ má bínú ọ̀rọ̀ ló pọ̀ bàbá ẹ má bínú. irú ọ̀rọ̀ báyìí ó yẹ kó o ti tètè mú wá ká tètè yanjú ẹ̀ ṣùgbọ́n ibi ọ̀rẹ́ dé dúró báyìí a nílò owó torí gbogbo nǹkan ti gbówó lérí Abọ́lájí nǹkan ti yàtọ̀ sí ìgbà kan. bàbá ṣẹ́rí ti tọ̀rọ̀ owó nǹkan kékeré ni ìtọ̀ ọ̀gẹ̀dẹ̀ ní kò tó wọn àyàdá sí iye kíye tẹ bá ní yóò ná mi mo ṣe tàbí fún yín. sọ wá rí ibi tó tún wá lọ yẹn ibi tó tún lọ ibẹ̀ kọ́ àtún ṣiṣẹ́ dé mọ́ ibi tó ọ̀rọ̀ ń dé èmi eégún burúkú abitapò ìlẹ̀yìn èrò ògbò tí ń dúró tìkaratìkara ibi tó ọ̀rọ̀ ń dé wọn ò jẹ́ débẹ̀ Abọ́lájí kódà sórí itọ́ ọba ti lù báyìí yóò máa dùn ní. 1,50,000 ló wà níbí kí ẹ máa bá mi gbé tó lọ tó bá kù ní máa fún ọ. 1,50,000 Abọ́lájí ilé ní yanjú ẹ o bó bá ṣe ń lù ní ọmọ tó. àṣẹ bàbá. ibi ó dé dúró yìí tó bá ti di ọlọ́run lọ́rin àjò báyìí owó fi kan lè ṣe kan ní owó fi kan lè ṣe kan.
tó bá ti di tó bá ń bọ̀ láti ìrìn àjò ní ìdájí ọ̀la gbàbí wá ọgọ́ wa gbàṣẹ́ rẹ̀ ṣeun bàbá ọgá ìdájí. ẹ jẹ́ máa tètè lọ ẹ̀yin kàn sí ìdájọ́ ọ̀la ẹ ṣeun bàbá orí iná. ọmọ ìyá yìí alẹ́ ẹ̀rá yìí iṣẹ́ awo ìmọ̀ ti yá di téèyàn mọ̀ ṣe láṣìlá o kódà àìmọ̀ gbà fún òun ní orúkọ alákòóbá ọwọ́ àgbàdo. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o. Aisha ìbá tí mi lọ kò ní bàjẹ́ fún wọn ń yára dùà Aisha mọ̀ mo máa ń rí fọ́rọ̀ kan máa ní. àṣekò lè sá. má bàa lé ní. jókòó. ẹ ṣe bàbá mi. ẹnìkan ló máa fẹ́ máa fi ọ̀bẹ yìí jẹ́ ní iṣu Aisha mà. ìyàwó mi bí mo ṣe nífẹ̀ẹ́ tó. ìgbà tí mo gbọ́rọ̀ yẹn Aisha mà èmi ò tiẹ̀ kọ́kọ́ gbàgbọ́ rárá àmọ́ ìgbà tí èmi náà confirm wọn á rí pé òótọ́ ni Aisha mà. ẹ wo irú gan mo á ṣàkíyèsí pé mo ti fẹ́ take action mo ti arrange àwọn boys jọ gan bẹ̀ tí wọ́n á wò pé kò yẹ ká gbé ọ̀rọ̀ gbà tí wájú ẹ̀yìn ṣàmà lọ́wọ́ mi yẹn sì ìdí nìyẹn tí mo fi wá bá yín máa ṣàmà ẹ ṣí wa lẹ̀ kí tẹ̀ kọ́kọ́ lọ bá bọ̀bọ̀ yẹn ná ká tú gbogbo pàtì ẹ̀ sátì ń gbọ́ tí Jésù Kristi àfi dé ìgbésí ayé ò tún ní túbọ̀ mọ́ o ẹ ṣáàtì fún wa láṣẹ máa ṣàmà. gẹ́gẹ́ bí àwọn yẹn ṣe mọ àwọn onímọ́tò pé àmọ́ wà jàgídíjàgan mi ìfẹ́ ká fa wàhálà pẹ̀lú anybody a nídìí láti dáàbò bo orúkọ wa ìyàwó mi ó ti bí ọkùnrin ó ti bí obìnrin tó bá dé ìyá ọlọ́ọ̀ba lókè máa ṣèdájọ́ mi ìfẹ́ ká fa wàhálà pẹ̀lú anybody o jọ̀dá kun o. máa ṣe àmà ìwọ fa lẹ́nu ohun tó bá wẹ lẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ ká fi ìdájọ́ fọ́nà ọ̀dá yẹn ó ti máa pẹ́ jù ẹ jẹ́ ká ṣe ìdájọ́ ọwọ́ yẹn fast kíákíá kí ojú ìbànújẹ́ máa rọ̀ nídìílé wọn máa ṣe àmà ẹ̀ tú wa sílẹ̀. Báyọ̀ mi ìfẹ́ ká fa wàhálà pẹ̀lú anybody jọ sọ fáwọn yòókù ẹ má fa wàhálà pẹ̀lú anybody o tó bá yá ọlọ́ba sì máa ṣe ìdájọ́ o. máa ṣe àmà bẹ́tẹ́ tí fọwọ́ tètèrè mú kínní ìjú wẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn máa ṣe àmà á lè kọ̀rọ̀ sí lẹ́nu o ṣùgbọ́n mi ò lè rí kan tó máa bà ẹ́ nínú jẹ́ kí n má lè wá já yín sí láti rí sí wà èmi tí fẹ́ máa lọ nìyẹn o máa ṣe àmà ire o. má fa wàhálà pẹ̀lú anybody. bá gbà. sọgbọ́ sọ fún àwọn bọ́ ìṣe mi fẹ́ kó fa wàhálà o. èmi Àlàbá tẹ gbogbo onú ìlú yìí kò sì ṣe àwọn nǹkan tí a kọ yàn mí tí ò ní fi réèbù wọn wá ń sọ pé ọkùnrin kan ń fẹ́ yàwó mi wọ́n máa ṣe o eré ń kú lọ àìlọ́bẹ̀. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. ṣé mọ̀ wípé wọ́n ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ nínú ìsọwà ìsì ni ẹ jẹ́ kan nínú àwọn oníṣòwò tó gbajúgbajà nínú ìsọpákó wa yìí tó jẹ́ pé kò sẹ́ni tí ò mọ̀ yín madam mo wá ń gbọ́ nǹkan kan tó ṣe mí ní kàyéfì so ìyẹn ló wá mú mi kí wọ́n á bá yín pé kí n tiẹ̀ ṣe béèrè pé ǹjẹ́ òótọ́ ni àbírọ́ ni mo gbọ́ wípé ẹ ti kó kúrò lọ́dọ̀ ọkọ yín pé ẹ ti kúrò sọ́dọ̀ Bọ́lájí tẹ́ bá tẹ̀ máa kó kúrò lọ́dọ̀ ọkọ yín tẹ́ máa fẹ́ lòmíì ó ṣe irú Bọ́lájí ló yẹ kí wọ́n lọ fẹ́ lẹ́ni tí ò lówó tó yín ó kù díẹ̀ káàtó. ìgbà tẹ́ ọkọ wọlé tẹ́ ń pọ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ gidi mo lérò pé fẹ́ bá mi sọ bẹ́ẹ̀ ni mi ò mọ̀ pé ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ọ̀rọ̀ játijàti ọ̀rọ̀ rédèrèdè tí wọ́n máa ń sọ àwọn èèyàn
má bàjẹ́ o bẹ́ẹ̀ ni kí ni títí wọn pẹ̀lú ti tèmi mo ibi wọn máa ń ní bó bá ṣe wu ni la ṣe ń ṣèmọ̀lé ẹni gbogbo nǹkan lè yí padà o òbí máa ṣe nǹkan tí kò yí padà mi ò gbowó lọ́wọ́ bàbá ńlá bàbá ìyálàyé ẹnìkan kan rajì sínú ṣọ́ọ̀bù kí wàá ní títí wọn kọ́ máa tẹnu bọ́ọ̀lẹ̀ kiri tútútútú kí ni títí wọn pẹ̀lú ti tèmi bẹ́ẹ̀ ni. wọ́n ṣe pé wọ́n rojọ́ yín ṣùgbọ́n bọ́rọ̀ yìí ṣe ká mi lára sí ló jẹ́ kí n wá bá yín pé kí n tiẹ̀ béèrè. bí màá ṣe nǹkan tí ó wù mí ní fúnra mi ni mo decide pé màá kó kúrò nílé ọkọ mi màá kó bá Bọ́lájí kò sí tó kan anybody ṣó ti eyín ẹ wá sọ fún gbogbo wọn ìwòfà lẹ́nu tó bá wọ lẹ́nu kó fẹnu ẹ̀ sọ kò sí tó kàn wọ́n pẹ̀lú láìpẹ́ mi ìgbowó lọ́wọ́ bàbá ńlá bàbá wọn rajà ṣó ti eyín pé kí wọ́n má rojọ́ ti tèmi mọ́ o bẹ́ẹ̀ ni kí wọ́n má rojọ́ ti tèmi mọ́ kí Fálànà wọn kó gbọ́ tiwọn kí wọ́n má gbọ́ ti tèmi mọ́ Fálànà rántí ẹni tààrẹ ẹni là kọ́rán kí wọ́n má rojọ́ tèmi mọ́ o bí mo dẹ̀ tún wá ṣe ń sọ̀rọ̀ yìí ẹni tó bá tún wá ti rojọ́ mi tí ò gbọ́ tiẹ̀ mọ́ tó yẹ pé ti tèmi ló ń gbọ́ ògùn ló máa pẹ́ ni náà bẹ́ẹ̀ ni ṣẹjọ́ ń ròyìn. ọ̀hún ẹ̀ sọ fún mi ṣẹjọ́ ń ròyìn ọ̀yà ló máa pẹ́ ní tọ̀m ṣẹ̀gbọ́n ló máa pa aṣọ onírànù gbogbo ẹni tó bá tún rojọ́ mi kò ní dáfẹ́ ni náà. wọ́n bọ̀rọ̀ yìí ṣe ká mi lára ló jẹ́ kí n wá bá yín ẹ bá bínú ṣe dìgbà kó ṣe pé wọ́n rojọ́ yín o. kí gbogbo wọn kọ́ rántí ti wọn kọ́ máa rántí tèmi mọ́ aṣọ olórí burúkú máa jọjọjọjọ òṣì aṣọ onírànù olóṣì ọwọ́ ìyá mà ẹ pẹ̀lẹ́ mà àti gbọ́ ẹ kọ́ra ajé mà. what nonsense ọmọ máa rojú òṣì kiri ọmọ máa jọjọjọjọ òṣì wọ́n já lẹ́kẹ̀jì tí ó ṣe kàn wọ́n kọ́ máa wulẹ̀ rántí wọn mọ́ ti tèmi ni kọ́ máa rán mi Ọlájùmọ̀kẹ́ fúnra mi. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. mo ti wá ilé gáràjì ìgbà tí mi rí náà ni mo fi ń bọ̀ ní bíbá yìí. ṣé kò sí. kó má bàa sí ni máa ń ṣe àmà. ya wọlé. àmì má jà wọlé máa ń ṣe àmà á lè jókòó sọ ní bíbá yìí náà. ó yá. máa ń ṣe àmà èèyàn mi kan ló mà sí tí mo lọ wò ní hospital ibi tí mo jókòó sí ibẹ̀ ni mo ti rí tó bẹ̀rẹ̀ sí ń gbé ẹnìkan dìgbàdìgbàdìgbà inú àwọn ọ̀rọ̀ àwọn nọ́ọ̀sì náà bá jẹ́ kó yé wa ipò ti di hospital mẹ́ta tó ti ń gbé lọ. irú àìsàn wo ló rọ́ lùkẹ́. ìyẹn mi ò tiẹ̀ yé mi torí mi ò confam. ìgbà tó yára tàbí mo wá lọ wò pé tálẹ́ni lè jẹ́ mo yẹ lọ wojú ẹ̀ báyìí tó bá di ìyàwó Adéjùmọ̀kẹ́. hospital kẹta kẹ irú àìsàn wo ni ẹ ló ṣe é. káṣírí nìyẹn o inú ìnira gbà lóbìnrin yẹn wà máa ń ṣe àmà tẹ bá rí ọkọ ẹ̀gán ti dìdàkudà máa ń ṣe àmà tó bá yẹ pé ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ ṣíjú àánú wọ àwọn pípù yẹn o. má gbé yẹ̀wò rárá tọ́ ọkàṣẹ́ burúkú mọ́ mi lọ́wọ́ rí ni má gbé yẹ̀wò o. máa ń ṣe àmà tẹ bá tẹ rí obìnrin yẹn béèyàn jẹ orí àwọn báyìí a bá wọn káàánú torí pé obìnrin yẹn wà ní ìnira gan máa ń ṣe àmà. mi máa ń pẹ́ o ọwọ́ mi rí funfun lẹ́lẹ́ o mi máa ń pẹ́ àtọ́ o bí Ọlọ́run bá tún lọ́ máa ṣe dájọ́ ló ń dájọ́ yẹ o mi máa ń pẹ́ o. bá jẹ́ pé Ọlọ́run ló ń dì pẹ̀lú àwọn fífò yẹn kó jọ kó ṣíjú àánú wò wọ́n o máa ń ṣe àmà kó jọ kó ṣíjú àánú wò wọ́n o. mi máa ń pẹ́ o. wẹ́ máa ń ṣe àmà èmi kàn ní kí wọ́n á rí torí ọ̀rọ̀ tí mo ní kí wọ́n á rí fún ni èmi ń bá tèmi lọ nìyẹn o máa ń ṣe àmà. kò ṣe o mi máa ń pẹ́ o. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. dókítà ṣé kò sí o. Mr. Bọ́lájí actually èmi mo ní kí ìkan lára àwọn nurse wa pé kọ́ pé ìwà tẹ̀bá ti dé. ṣe rí I cannot say pé hospital wa ni the best but at the same time mo sì tún lè sọ fún yín pé òun ni the best torí pé a specialize lórí nǹkan tó ń ṣe ìyàwó yín gangan but a rí pé gbogbo àwọn test tá a ti ń run ààrẹ kókó kan ààrẹ dìmú tó ń ṣe ìyàwó yín so téèyàn bá dẹ̀ ti lè gbé aláìsàn wá síbẹ̀ tá a bá ti rí nǹkan ṣe the only thing tó kù náà ni pé kàn gbé lọ sí òkè òkun
but mo ń wò pé ẹ ti náwó tó pọ̀ rẹpẹtẹ sẹ́yìn, so the only thing tí mo rò pa lè ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá síra wọn ni pé ká fi ẹsẹ̀ létọ̀. Doctor, hospital yìí ń bì báyìí, hospital kẹrin tá a máa gbéyàwó mi wá, àti náwó àti nọ́ra, gbogbo dúkìá tá a ní láti tà lórí àìsàn tó ń ṣe ìyàwó mi, kò sí bí mo ṣe lè lágbára láti ràn lọ òkè òkun. Doctor, àfi tá a bá fẹsẹ̀ létọ̀. Alaba, ibi tó bá mi délé léyìí, bẹ́rù bá kọ̀kì tó kọlẹ̀ ó níbi àgbésí, kàkà kíkú má jẹ́ sísè àfi ṣàwádànù ni. Gbogbo ipá tí n bá ní ni mo máa sà láti rí i pé ìyàwó mi gbádùn. Bẹ́rin bá jẹ bẹ́rin òyò ìpè lójú ti. Doctor. So Mr. Bọ́lájí ẹ láti take out. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé doctor. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye. Bàbá èmi ni mo ti wò yín ní inú ilé. Mi ò rí, mo ní kí n wá wò yín ní ìkùlé ń bì yìí. Bàbá owó tí ẹni kí n lọ ṣètò ẹ̀ 20,000 naira, ìyẹn 20,000 ni mo rí nínú 70,000 naira tẹ́ni kí n wá ẹ gbà kí n máa fi máa bá iṣẹ́ lọ títí ọ̀túnla màá wá ìtókù wá bàbá ẹ gbà. Èmi àkẹ́jù ikọ̀ láàfin Olúmákin. Abọ́lájí, èmi ẹ̀sàn gbé ará ògbòyù ọmọ agbékéyan. Abọ́lájí, ìta àròkọ́ la bá. Bàbá kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ, tìró yà lójú. Abọ́lájí, ó dùn mí. Bàbá nǹkan tẹ̀ ẹ́ sọ òye mi, ẹ nà ń bẹ fún mi, ẹ má pa lásà mọ̀mọ́. Bàbá kí ló ṣẹlẹ̀? Mi wò gẹ́rẹ́ bó o ṣe kúrò nínú ilé ọ̀dọ̀ mi tán láìpẹ́ yìí tí ò tí ì ju ìṣẹ́jú àáyá lọ. Ọmọbìnrin yìí jọ́lọ̀ ń pè. Bàbá pẹ̀lú gbogbo wàhálà mi lórí arábìnrin àfìgbà tó pàpà kú bàbá. Abọ́lájí, mo gbìyànjú débi wípé gbogbo àwọn àgbààgbà 16 tí ń bẹ lótú Ifẹ̀ ni mo ránṣẹ́ pé pàbó ló já sí. Abọ́lájí, mo ké pe àwọn òkú ọ̀run pé kán dákun, àwọn bàbá mi bàbá aláwo tó ti kú lókè èèpẹ̀ ni mo pè. Ṣùgbọ́n Abọ́lájí, bákan náà lọmọ sórí. Ọ̀sánjà ọ̀rọ̀ dọ̀pá kò sétí mọ́, ẹ̀yìn di ṣáná kò sétí mọ́, orí dàpọ̀ láìgi. Bàbá pẹ̀lú gbogbo wàhálà mi lórí arábìnrin àgbà tó pàpà kú. Abọ́lájí, ó múnú bí mi wò mí wò. Mo gbìyànjú ṣùgbọ́n ẹṣin tó kú ló sinmi eré sísá. Ìwọ̀fà tó kú gbára ẹ̀ lọ́wọ́ amúnisìn ni. Abọ́lájí, dìde ní akọgi ìsojì, wọ́n sunkún. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye. 100,000 tí mo sọ pé mo fẹ́ gbà lọ́wọ́ ọkọ mi, èyí tí mo ní mo fẹ́ fún ẹ kó fi bẹ̀rẹ̀ business tó pé o fẹ́ ṣe yẹn, òun nìyí o. Ọya gbà. Ìsá mi, èmi nìkan tán lélẹ̀. Wá wo Kọ́ládé. Mo ń dá inú ìsá mi. Wo sórí owó tí mo fún ẹ yìí fi ṣe nǹkan rẹ o. Ohun tó sọ pé ó fẹ́ fi ṣe ni kó fi ṣe o. Tó bá fi ṣe o mọ̀ pé inú ọkọ mi náà máa dùn sí ni. Tó bá rí ẹ, wọ́n máa fẹ́ help ẹ ní ọjọ́ mi. Ṣé o ti gbọ́ mi báyìí? Jọ̀ọ́ má jẹ́ kójú tì mí o. Ìwọ náà mo bá ṣe jìyà tó. Ṣé o ti gbọ́ mi báyìí? Sísá mi ẹ wo,
ẹ ṣeun gan-an. ìwọ ló ṣe. Ọlọ́run dẹ̀ ní pa yín fún mi. jẹ́rìí èmi gan wá fi ń dá lójú pé pẹ̀lú ògbọ́n owó tẹ́ fún mi yìí màá lọ síbi tó dáa tó yẹ pé ẹ̀tẹ́yìn gan bá rí mi gan ẹ mọ̀ pé ẹ ní àbúrò kan tó mi dẹ̀ ní màá dẹ̀ fi sọ pé mi ní dójú tì. irú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ máa ń gbọ́ lẹ́nu ẹ̀yìn ọmọ tí bá ti ń gbọ́ nǹkan bá inú mi á máa dùn ní jọ ọkàn mi ṣó ti gbọ́. kí ni máa wá àǹtí mi èmi náà sì lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. ó yà máa sọ mò ń bọ̀. ẹ wo àwọn Yorùbá bọ̀ wọ́n pa òwe wọ́n ní iye alábàáhùn kò ju méjì lọ bẹ́ẹ̀ sì ni ọ̀gbẹ̀rẹ̀ òrìnú kọ́rọ̀ sí bí òsínú máa wò mi bá gbà nímọ̀ràn gẹ́gẹ́ bí ìmọ̀ràn ti tèmi yóò sì wù mí kẹ́ mú lò nítorí màá fẹ́ kẹ́ ìgbàgbé nípa àwọn ọ̀rọ̀ tó ti kọjá sẹ́yìn yẹn nípa pé à ń kọ́ ọ̀rẹ́ káàkiri mo lọ ń bá ọ̀rẹ́ mi mo lọ ń sigbá ṣàwò ṣe mọ̀ láyé táwa ń sẹ́yìn kò sẹ́ni tó lórí kànyàn mọ́ kò sẹ́ni tó fẹ́ kéèyàn rẹ́ bà kó tún rọ́bẹ̀ jẹ́ lúkálukú bí wọ́n ṣe máa ṣe títí wọn náà ni wọ́n máa ń káàkiri àgàbẹ́ náà tẹ̀sí tó ṣe ọlọ́ọ̀ burújí dé sẹ́yìn wọ́n tún ti gbé apó òní ti tẹ́lẹ̀ tó bí wọ́n náà ṣe máa tẹnu bọ ilé nílé náà máa bọ́ náà èmi bá sì fẹ́ kẹ́ ẹ̀rùn ìjẹun sí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ nítorí olówó mi olójú tó fẹ́ dáadáa mọ́yàn nínú wọn tí wọ́n ti máa lọ́rẹ̀ẹ́ bóyá ìkan tàbí méjì tẹ́jú máa sọ̀rọ̀ nípa life tàbí tí wọ́n pè ní tọ̀rọ̀ wọn bá ti sí mu màá fẹ́ kẹ́ máa bá rìn ẹ bó sì sá mi. Ọládé inú mi ń dùn gan-an fọ́nrán tó sọ yìí mi mọ̀ pé onílàákàyè báyìí wo ṣé pẹ̀lú gbogbo ìyàtọ̀ náà ti jẹ lásìlẹ̀ ó yẹ kó rí mi pé ó yẹ kí n ronú láti mọ irú àwọn ọ̀rẹ́ tó yẹ kí n máa kó kiri tí máa tẹ̀ fẹ́ ní àwọn ọ̀rẹ́ ó yẹ kó jẹ́ pé èyí tí ó yẹ pé àwọn náà ọpọlọ wọn náà ń ṣiṣẹ́ dáadáa ló yẹ kí n máa bá rìn ó ṣe ọkọ mi inú mi tó ṣe gan-an ó ṣe. Ta nìyẹn? Somebody ńlá. Ama àjẹgbé ayé màmá ìbáyé wá mi là àpáta sára màmá mi ẹ ní bàjẹ́ o. Ẹ̀dùn rẹ̀ ó látún gbọ́ ọ. Ṣé kìí ṣe pé o tún dé láti wá máa complain nípa mọ́tò nǹkan mi? Ṣé orí mo ṣe wà yìí mi ò fẹ́ wàhálà nǹkan mi ò dẹ̀ ní time fún problem kankan. Tó bá yẹ pé ọ̀rọ̀ mọ́tò ni àbí nǹkan mi kó yá padà lọ síbi tó ti ń bọ̀. Ṣé bẹ́ẹ̀ ìyá mi? Báwo ló ṣe wá rí? Ṣé tẹ̀ gbélé lọ́wọ́ mò ń bá kí? Dà mo gbọ́. Ẹ̀yin lẹ́ni ń wá dírẹ́fà kejì wa kó tẹ̀ jẹ́ pé nínú mi ò dùn sí mo ti wá dé ní sì ti ń bẹ́ ń ta ṣé ń lọ pè á. Ṣé ọ̀rọ̀ driver náà ló fẹ́ sọ tó kọ́kọ́ tó lọ rẹ́? Àwọn ń wérò ni. Ìwọ gan-an. Àwọn dà. Ó wọlé. Yóò dà wá ní. Èèyàn gbọ́dọ̀. Lọ mú ọ wọlé. Ọ̀rọ̀ mọ́tò tí mo sọ fún ẹ pé ọkàn mi rà mo ní mo ní pé kó lọ wá driver kejì kan pé méjì kan máa ṣọ́fùlẹ̀ ó mọ̀ pé tẹ́lẹ̀ bá parọ́ ìkejì lè má parọ́ ṣó yẹ ó mọ̀ pé àwọn driver sí yìí ẹ̀yin ò lè trust wọn. Bọ́lá ti bí ẹsẹ̀ rẹ̀ wò bọ́lá ti bí ẹsẹ̀ o dúró lábọ́ wa wọlé inú díẹ̀ bọ́ba. Sẹ́ẹ̀rì ìyá dírẹ́fà tí mo tó ti ń dààmú káàkiri kó tó rí mi gan ojú rẹ̀ rí tó dírẹ́fà tẹni wá wá nù kúnlẹ̀ ọ̀gá mi nù. Sori nínú kí ló dé oṣù wa mò dé àbẹ̀lá tó mú obìnrin àgọ́ fúlàní kí ló dé. dúnú mo ní kó lọ wá driver wá fún mi. ṣé àwọn ni driver. Kí mo rà náà gba yín ìjà kí lẹ ń ṣe mí ẹ má sọ mí di wèrè dírẹ́fà tẹni wá nìyí àbí kí ni ṣẹlẹ̀ náà tí ń wò bí àgùnbẹ̀ léwo kí ni ó sì kí wọn. gbọ́dọ̀ bros dírẹ́fà lè yín àbí. Èmi gangan lọ̀gá báyìí òun gangan lọmọṣẹ́ mi mo ṣe mú dé ní. ọdún bá ẹni tó lọ ẹni sùúrù Bọ́lábọ́lájí ẹ̀yin ni bẹ́yìn kọ́ ni mò ń wé àǹtí mi ẹ wò Bọ́lábọ́lájí lélẹ̀. Bọ́ládé sórí ọ̀rọ̀ yìí mi ò mọ nǹkan tó yẹ kí n sọ mi ì mọ nǹkan tó yẹ kí n sọ orí mi ọ̀dà orí mi ti ń dàrú ni kò yé mi mọ́ àbí. ẹja ló náà tẹ́lẹ̀. ẹ̀bọ̀ Bọ́lájí ẹ̀dùn náà ẹ̀yin lè fẹ́ ṣe dráìvà fún wa Ọlọ́run ṣé ẹ̀yin rántí pé Ọlọ́run tó gbé yín sípò tẹ́yìn náà wà ń jọ sí òun náà ló gbé yín tó gbé yín kalẹ̀ lẹ́nu wá gbé àwa wá gbé wa sí ipò náà ẹ̀yin lè rò pé àwa lè dé ìpàdé tẹ́ máa wá ṣe kiri. rántí jọ́ kìíní àná tí ẹ̀ ń lé wa bí ajá tí ẹ fi àjẹ wá ẹ ṣe wá bí ará àta ọba tó gbé síbi tẹwàá jọ sí i
òun náà ló gbé kalẹ̀ ní ìsìn tó gbé àwọn náà sí ìta. Ẹjọ́ náà ṣé kí ni káwọn ará àta gbọ́n wọ́n gbọ́ pé ẹ̀gbọ́n wa ló ń ṣe dráìvà fún wa. Yóò ṣe o ẹni tó bá dé. Mi ò gbọ́dọ̀ sí ẹlẹ́ni pátá sọ tó wálé máa wòran. Tó bá wà dáadáa yóò jèrè dáadáa ẹni tó bá ti wà búburú náà yóò jèrè búburú ẹlẹ́sẹ̀ ó kà sí. mi ò mọ ohun tí mo lè sọ mọ́. Ìgbòsọ́lájí ṣé a máa sọ pé kí ẹ máa gbà gẹ́gẹ́ bí dráìvà wa ni àbí ká sọ fún yín kí ẹ máa lọ. Ó bẹ́ tẹ̀ ní o máa lọ kò pé mi gan. Ó wáṣẹ́ fún bí oṣù 6 ìgbà tí màá tún jàjà iṣẹ́ ó ti jẹ́ gbọ́dọ̀ wà tó ní mo tó ríṣẹ́ sí. Kí ni wàá ṣe báyìí o? Dákun yẹ rọra ṣe, ọ̀rẹ́ dákun yẹ.